mo pé bá a bá débi iṣẹ́ o ṣíṣe là á ṣe é. Àgbà ọ̀lẹ ní débi iṣẹ́ ni ò ní lè rí ìjọkan ṣe ni. Bolanle Gbemisola ọmọ Olabiyi. Ẹ bá ń kìlọ̀ fún Bolanle Gbemisola ọmọ Olabiyi lórí ewì tó wérí dé. Mo pé bẹ́mi ò bá ti rẹ́yìn ìyá ìwé o, a ṣe powó olúwa ọba ni. Ọlọ́ládé tún ti dé o, ìjì líle ọmọ tí ń kásọ lórí ìkọ́, mo tún ti dé o, mo balẹ̀ bí ọ̀wàrà òjò. Àríyọ̀ ìsinmi by Bolanle Gbemisola ọmọ Olabiyi. Látọdún 2018, Amos Àríyọ̀ ọmọ tó sọ àti gbóhùn rẹ̀ mọ́. Agbọ́pẹ́ wà lórílẹ̀‐èdè Canada látọdún 2018. Ìjọ tó pa àwọn fámìlì rẹ̀ tó ní ó wà ní kómà pé kán máa gbàdúrà. Èbé tí tó bá gbà lọ́mọ kó yẹ kó gbàbò jáde ni ó dákẹ́ o wí kankan mọ́. Ẹ̀yin náà wá gbọ́rọ̀ látẹnu Amos ọmọ tó sọ Àríyọ̀ látẹnu ìyá tó bí lọ́mọ. Ìkúnlẹ̀ àdìyàmọ́ o. Ìyá Àríyọ̀ Amos Olúbùnmi láti ìyá 2018 ló ti lọ mú ìyàwó tó lọ ìlú Canada. Lásídẹ́ǹtì bó ni ìrìn ṣe jẹ́ tó kọ́ọ̀tì fóun mọ́ wa lẹ́nu. Àtìgbà yẹn a ń pè é kò dá wa lóhùn, kò gbé kọ́. A pè ìyá ẹ̀ kò dá wa lóhùn náà, ò gbé kọ́. Ẹ jọ̀ọ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà, a ti dàgbà fún tọmọ bíbí. Ẹ̀yin abiyamọ ayé ẹ dúró tì wá o, kẹ́ gbà wá, kẹ́ gbé wá níjà. Ọlọ́run ló gbé èèyàn níjà o, ṣùgbọ́n kẹ́ gbà wá. À ń wá Àríyọ̀ ọmọ wa o, àbúrò ẹ̀ ìyàwó yóò jẹ́ ká gbúrò ẹ̀ o. Ẹ jọ̀ọ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o, ẹ gbà wá o. Ìkànnì abiyamọ gbogbo orí obìnrin orí ọkùnrin tó ń bímọ láyé ẹ gbà wá o, ẹ ṣàánú wa o. Àríyọ̀ Amos Olúbùnmi kàn túlẹ̀ fún mi o, ọmọ tó sọ. Ẹ bá mi bẹ ìyàwó yìí o, Bolanle Gbemisola kó tú ọmọ wa sílẹ̀ o. Ìkúnlẹ̀ abiyamọ o. Gbogbo ẹ̀yin ajàfọ́tàn ènìyàn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun ẹ dìde. Ẹ bá wa ran ẹbí Amos Àríyọ̀ ọmọ tó sọ lọ́wọ́. Amos Àríyọ̀ ọmọ tó sọ gbọ́dọ̀ dùn wá rí ni o. Ẹ bá wa bẹ Bolanle Gbemisola ọmọ Olabiyi kó tàríyọ̀ sílẹ̀ ó jàre ni. Ẹ tún wá gbọ́rọ̀ látẹnu bàbá tó bí Amos Àríyọ̀. Ẹ̀yẹn náà ti lọ àwọn gbúrò ara nígbà tó yá lọ sí pé àtúwá gbúrò Àríyọ̀. Mo wá pè ìyàwó àpè pé kí ṣé kò sí nǹkan kan kó tó sọ pé ká máa gbàdúrà ọpẹ́ kí là ń gbàdúrà fún, kò dẹ̀ sọ pàtó fún wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, torí arúgbó lèmi mélòó ṣiṣẹ́, ìyàwó ò lè ṣiṣẹ́, ọmọ tó ń bọ̀ wá nìyẹn. Láti nǹkan tá a lè ṣe abẹ́ èèyàn wa onílé lóko kan bẹ Gbemisola tó nù ìyàwó wa àti ìyá tó bí lọ́mọ. Àwọn méjèèjì a try láti mọ kí ló ṣẹlẹ̀, wọn ò jẹ́ àmọ́ nísìnyí o. Ẹ jọ̀ọ́ o àwọn tí ó tó ń gbìyànjú pé ilé ọmọ wa wọ́n ti fún wọn níwèé ìpẹ̀jọ́ o. Àwọn ọlọ́pàá Human Rights Association of Nigeria ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ bá wa dá sọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹ tún wá gbọ́rọ̀ látẹnu àbúrò bàbá Àríyọ̀. Kẹ́ ẹ tún gbọ́n táwọn kan tún ró lédè ọjà ẹni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí ìyàwó pè sílé èmo gbọ́ nínú ilẹ̀ ti gbọ́ àwọn kan tí mo kọ́ béèrè nígbà tó sọ pé ó ní accident wọ́n wá fi sọ wípé ó yẹ ká tó bá anytime tá a bá ti pè é wọ́n bá ti pè é kìí gbé mọ́ kìí gbé fóònù. Ẹgbà ọjọ́ kan tó tiẹ̀ wá gbé fóònù wá bí lọ́wọ́ ẹ̀ pé ìyàwó mo fẹ́ bá àwọn ọmọ ẹ sọ̀rọ̀ anybody torí ọmọ mẹ́ta ló bí fún wa ó lọ́mọ òun ní fóònù. Ó tún wá yá ó ní òun wà níbi iṣẹ́ òkè tó bá ti délé gbé fóònù fọ́mọ ẹ káàkiri ká kí wọn.
títí di ìsinyìí kò tí ì délé o láti ibi iṣẹ́. Àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́ ní Nàìjíríà wa ń bí ó ti ń fọlọ́pàá gbé wọn, ó dẹ̀ ti pè wọ́n sí court pé ṣe lòun gbé wọn lọ sí ilé ẹjọ́ nítorí ọ̀rọ̀ yìí ó ní kò kàn wọ́n. So àwa dẹ̀ fẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà both home and abroad ẹ bá wa dá kẹ́kẹ́ gbà wá lọ́wọ́ ìyàwó wa yìí. A fẹ́ rí ọmọ wa, a fẹ́ rí kó tiẹ̀ bá wa sọ̀rọ̀. Ó ní ó wà ní kó máa wà ní ẹ máa gbàdúrà àsọpá àgbà. Ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá ọmọ ó ti darúgbó, ẹ̀yà gan ti darúgbó náà. tó ń torí ìdí èyí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo abiyamọ ayé àti tọ̀run ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí. Bàbá àti ìyá ojoojúmọ́ ni wọ́n ń sunkún lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ wípé àwọn fẹ́ rán ọmọ wọn. Bolanle Gbemisola ọmọ Olabiyi, mo fẹ́ kó o rántí o pé wọn náà bímọ tó o bá fẹ́ jẹun ọmọ kó o tó àníyàn sílẹ̀ ó jàre ni. Ojoojúmọ́ ni bàbá àtìyá ń sunkún torí pé wọn ò rọ́mọ mọ́. Mo pójoojúmọ́ ni bàbá àtìyá ń sunkún torí pé wọn ò rí Amos Àríyọ̀ ọmọ tọ̀sọ̀. Ìgbà tó o pè tó o lọ́mọ náà lásídẹ́ǹtì. Ìjókù ni ìjọyè ni èsè tó kọ̀ tó wí kankan mọ́. A tún pè yá tó bí ọlọ́mọ gangan. Ó tiẹ̀ wá dùn mí gan-an torí pé mo rò pé ó yẹ káwọn tó nítara di amójáde ni. Ó dùn mí torí pé àwọn tó tún pẹ̀lú ọ̀bọ tiẹ̀ gan jáwúrà. Èsè tó tún kí ọ lẹ́yìn ó jáde. Àpèyá tó bí ọlọ́mọ àwọn náà kọ̀ jálẹ̀ wọn ò gbé pè wá mọ́. Ta ni ìkà èèyàn ta gan la bá pè lọ́dájú èèyàn. Ọmọ mẹ́ta ló bí fún Amos Àríyọ̀ ọmọ tọ̀sọ̀. Bàbá jẹ́ gbóhùn bàbá mọ́ èbó yẹ kó o tún jẹ́ gbóhùn ọmọ ni. Mo tiẹ̀ tún gbọ́ pé o kọ̀wé òfin sí Kúnlé ológun dúdú tó oníkanra rèé gbé Kúnlé ológun dúdú létorí gbọ́dá sọ́rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí. Mo pọ́mọdé èrè òmùgùn ìpínlẹ̀ fọ́. Sìgìdì tí ó bá tẹ́ yóò pé kán gbòòlòdò lọ rèé wẹ̀. Bolanle Gbemisola ọmọ Olabiyi ó ṣe tán tó tẹ́ o tó ṣe tó fàtẹ ọ̀hún tẹ̀lé. A gbọ́ kó ń ṣe dáadáa kó tó di pé Amos Àríyọ̀ fẹ́ ọ wọlé. Ìgbà tó wọlé tán o ló pàdé ọ̀rẹ́dà táwọn òbí tó bí i lọ́mọ. Ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin tèmi lórílẹ̀‐èdè Canada ẹ bá ń gbé Gbemisola ọmọ Olabiyi kó bá wa tú Amos Àríyọ̀ sílẹ̀ ó jàre. Gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ bá wa dìde ìrànlọ́wọ́ sí gbogbo ẹbí Amos Àríyọ̀. Amos Àríyọ̀ gbọ́dọ̀ tó àárín kò gbọ́dọ̀ dàwátì o. Ẹ bá wa gbé Gbemisola ọmọ Olabiyi kó bá wa tọ́mọ wa sílẹ̀ ó jàre. Bolanle Gbemisola ọmọ Olabiyi kó rántí pàbíyamọ níwọ náà o tó o bá fẹ́ jẹun ọmọ. Kó o sọ bí tí Amos Àríyọ̀ ọmọ tọ̀sọ̀ wà. Tọ́ àbọ̀lé tó nílé tàlejò kásìjọ mọ́ fire pàdé láṣẹ Olódùmarè ọba tèmi ni. Èmi lọ́lọ́lọ́dé èmi ni. Ọmọ òjòkó tàgbà mọ́ ṣe ń pè ránṣẹ́ pátákó ẹ̀sìn ni mi ti ń tajà lẹ́nu. Èmi lólúkòdù ọmọ tí ń kọlà sétí ọmọ aláìgbọ́ràn.